Hello? Hello, mo ń gbọ́ kí ló wí? Ọ̀fadà rice. Mo ti gbọ́ o. Kó láta. Ok. Ata náà fi ń ta tẹ́lẹ̀ kò ń ṣe pò. Mo ti gbọ́. Pọ̀nmọ́. Inú ẹran ṣàkì àbí. Mo ti gbọ́. Àná. Àsáró lóhùn yìí jẹ. Ìjẹta. Èkuru lẹni kí mo wá káàkiri. Ó flójú. Ìyẹn la wá kiri. Ní last week ẹni kọ́ máa ń ṣe lásìkò tí wọ́n fi epo sí. Oyún yìí náà ṣáà ló ń fà á. Ẹ ṣé o. Ọ̀fadà. Ok. Ṣùgbọ́n má ti kó mi ìsàn máa wá lọ. Ago tí ń bá wá délé ni o torí ò sọ fún mi tẹ́lẹ̀ pé kí n bẹ wọ́ fàdà o. Ago tí bá délé máa ṣe wá lọ báyìí ni o. Pẹ̀lẹ́ ìyá ń bèjì. Adúnádúnà pẹ̀lẹ́. Oyún yìí náà ṣáà ní ṣá. Bóyá tó bá di bí next week ń sìn. Ìṣẹ̀lẹ̀ oníkè bá yín wá bí áyán tí wọ́n fata yí tàbí èkòló níyọ̀. Mo ti gbọ́. Alright, pẹ̀lẹ́, máa wá lọ́sìn. Alright, later. Nǹkan lọ́wọ́n aṣáánú mi. Má pa mí o, ìyàwó. Má pa mí o, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́ mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́ mi lọ́rùn o. Omidan, má pa mí o, ìyàwó. Má pa mí o, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́ mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́ mi lọ́rùn o. Omidan, má pa mí o, ìyàwó. Má pa mí o, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́ mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò máa tẹ́ mi lọ́rùn o. Omidan, má pa mí o, ìyàwó. Má pa mí o. Kí ni? Aṣọ yẹn o. Aṣọ yẹn o. Aṣọ ọ̀run. Ó sì. Ṣé aṣọ tí o ṣẹ̀ṣẹ̀ ṣe bí wọ́n náà lo ẹ̀ṣẹ̀ fọ́? Ṣé bó ṣe wà lọ́dún dájú náà alẹ́ àná ni? Ó rùn sí mi. Àti ìlú ara náà. Ó rùn sí mi. Ká ìjọba mi ká kúrò ń bẹ̀. Kí a máa fi búra sí? A máa tẹ́ mi náà. Àwọn náà wọ̀ wá ń bẹ̀. Aṣọ yẹn rùn sí ẹ. Ṣé torí ìrìn náà bí nǹkan mi? Mi ò mọ̀. Ẹjọ́ ṣé oyún máa ń jẹ́ káṣọ rùn sí yàn? Bóyá detergent yẹn pẹ̀lú. Ṣé wo gbóòórùn ni? In fact, mi ò gbọ́ nǹkan kan o. Mi ò lè sùn bá mi káṣọ yẹn kúrò. Mo ti gbọ́. Ìwọ yìí náà nínú ooru yìí lòtútù mú tẹ ẹwọ sọ́ọ̀sì sẹ́sẹ̀ tẹ kan gbogbo ẹ̀ mọ́ra. Oyún yìí náà ló jẹ́ káṣọ máa rùn. Ó mà wá ga báyìí gan-an. Níbo tó ṣe? Kọjú sóhun. Kọjú sóhun náà. Ojú mi ìwọ̀n tí mo fẹ́ dún mọ́yún ni àbí mo fẹ́ jọ abójú mi tó ń bà ẹ́ lẹ́rù. Bá mi yí dá sọ̀rọ̀. Ó ti kọ́lẹ̀ tán. Mi ò sọ pé ó kọ́. Ẹ wá ṣé bí gbogbo olóyún ṣe wá ń ṣe rèé ni àbáwo? Oh, why don't lament? Tí máa ń complain ju gbogbo ló máa kọ́ra. Bá mi ṣe kúrò ìdọ̀tọ̀ lẹ́yìn. Ṣe dáadáa náà. Wá gbogbo eléyìí wo ní gbogbo wọn ṣe dáadáa yìí gan. Tó fẹ́ jókòó ni àbó fẹ́ sùn? Mo fẹ́ fẹ̀yìntì báyìí ni. Tó ti wà ókè báyìí. Ó ti bẹ́tọ̀ díẹ̀ bá. Ọ̀tún èmi fi kó yẹ ká lè faṣọ bóra o. Ok o, ṣáà lè sùn. Ìyàwó, má pa mí o, ìyàwó
ọmọ nǹkan ọmọ kọjú sọ́wọ́n ni. ṣé mo ń fẹjú mọ́ ẹni. bó ṣe ń breathe yẹn ó kò jẹ́ kí n ráyè mi dáadáa bá mi yí ojú sẹ́gbẹ̀ẹ́ kan lọ́hùn. ká ní bó ṣe máa ń ṣe àwọn gbogbo èèyàn tó bá lóyún rẹ̀ ni kò yẹ kí èèyàn bímọ mọ́ láyé yìí o. ilẹ̀ o èèyàn tí gbọ́dọ̀ máa sún ẹ lóṣù kelo. gbogbo ẹ̀gbọ́n àti ẹ̀ wá mọ fèkì ìgbà tí àmọ́ fèkì nǹkan tó ń ṣe wọ́n àtọ̀lẹ́jọ́ náà báyìí sí. ṣé mo máa ń ṣe báyìí tẹ́lẹ̀ ní àbí báwo wá ní ṣé wà tí mo lóyún mo ṣe báyìí rí. mo ti gbọ́ sẹ́ o. mo kọ́ ló lè máa complain sí i mo ló ṣẹlẹ̀. kí tún nìyẹn o. mo fẹ́ sùn síbẹ̀ yẹn. mo fẹ́ sùn síbi tí mo wà yìí. kí wàá nìyẹn kọ́ wa. bí a kò máa bọ̀ báyìí. èmi ò wá síbi kankan ẹgbẹ́ yìí ni máa ń láì kí n máa wà ìwọ tún ní kí n máa bọ̀ ṣóyún oyún ló tún dé sáà débi tí mo fẹ́ sùn ẹ máa gbà mí báyìí. tí wọ́n ṣe ń lóyún mo ná lóyún ni. o ti ẹ kúkú ṣe dìde òun rùn sí mi. èmi rùn sí ẹ láká kókó nu eléyìí gan ẹ̀rọ kó eléyìí ó máa sùn sí ẹ. mo ń lọ bí iṣẹ́ àbẹ̀wò ni gbogbo. ṣé mo lè mú pílò. ó lè jẹ́ kí kú gbélé ń dàrú. jẹ́ lọ sùn. ṣé wàá kúrò nù yàrá ń sìn. irọ́ wa dúró síbí. ìyàwó má pa mí o ìyàwó àsìkò. má bínú jàre ó ti rẹ̀ mí gan lọ́hùn. ọ̀rẹ́ ẹ̀ kò fi lọ́wọ́ ẹ o. ń gbọ́ ló fi lọ́wọ́. ó fi lọ́wọ́ ẹ gan ni. ó ga jù take it easy o. gbogbo tutù yìí gan ó ga o. ẹ ṣe gbogbo ọ̀hún sọ. ẹ ṣe bóòlù ní àfọwọ́kàn sí. tó ti tó ó ní ara ródóródó fẹ́ pọ̀. tútù mú mi o ojú pé mo túbọ̀ tí aṣọ mi gan ni. ẹ ṣàwọn tó wá wọlé sùn. ọ̀gá ọ̀gá ẹ̀ máa fẹ́ sùn lálẹ́ báyìí tó ń ṣe gbégbé kí n bí ní báyìí. kò ṣe kí nìyẹn ìtọ́ yìí tó ń tu ìyá ṣe ń gbọ́ má mú bíbí mọ́ lálẹ́ yìí o. ọ̀bọ̀dé mi gan máa ń foyún súyàn gan gbà mí gan. yóò lọ bá mi ra túwó rọ. nígbọ́. túwó onígbẹ̀gìrì. túwó onígbẹ̀gìrì àá bèrè. tó lọ́wọ́dún. a máa fi wẹ́lọ̀ tọ́tàn bá di kán jẹ́ ká mú. ó ń lọ jẹ́ álọ̀mbá ẹ̀ àtúkò rẹ̀ kó jẹ́ kán. títọ́ máa ń rùn. mi ò mọ̀ ọ́ ìwọ náà ló máa mọ̀ ọ́ ló ń gbé káàkiri. lórí iṣẹ́ ó ti máa ń nà jù àwọn kan máa kọ́ra máa rojọ́ wọn kó bóyá máa ń ṣe gbogbo àwọn tó bá lóyún nìyẹn. àfi bó ṣe ń sọ èmi ò mọ̀. gbogbo àwọn olóyún bóyá máa ń ṣe wọ́n ni wọ́n máa tutọ́ nà wọ́n àwọn gbólóyún tó máa lóhùn òtútọ́ rí ni. èmi àwọn olóyún kan wà tí ò ń tutọ́ wọ́n dẹ̀ ń tutọ́ wọn máa fakọ tú ni gbogbo yẹn kó lọ́mọ̀ kó ń tutọ́ èwo ní agolo gbágolo. olóyún máa tutọ́ ẹlòmíì tó máa fi bímọ báyìí ló máa fi máa tutọ́ ẹlòmíì máa bì lójoojúmọ́ máa bì lójoojúmọ́ tó máa fi bímọ báyìí o tiẹ̀ dúpẹ́ pé kò ń ṣe. ìyàwó Prince of England ìgbà tó lóyún ó ṣàn jáde ó ń lọ fún press conference ó ń lọ fún gbogbo ẹ̀ gbàgbolo tọ́ oṣù tí ń tú náà ni ó ga o. ọmọ ọkọ tó ń ṣe tó bá padà délé. kò sí ní irú early morning bẹ́ẹ̀ yẹn then alẹ́ tí wọ́n bá fẹ́ sùn bẹ́ẹ̀ yẹn you be feeling somehow. bẹ́ẹ̀ ló ti yé mi. so the o nọ́ṣọ̀n ó di dandan ẹ̀yin òkú kú mọ̀ kankan sí ni kẹ́ máa lọ kẹ́ máa bọ̀ èèyàn tí yàn gbé gbogbo kíní yẹn sára ló máa feel. ọ̀rẹ́ ti yé mi bẹ́ẹ̀ náà ni mo dénú freezer mo rí pé o ti pa kí ló dé tó pa freezer ṣé ó tutù jù ní àbò gbóná jù. ó pariwo níjọ. freezer ń pariwo ariwo yẹn tún àfẹ́ toyún. ó mọ dípẹ́ gbà mí wo tiẹ̀ ní fìlà ẹ̀kọ́ tiẹ̀ wo tv gan wọ́n máa ń pè orin mi lẹ́gbẹ̀ẹ́ báyìí ó máa bí ẹnu ni ó tiẹ̀ mọ kínní.
ṣé kò ṣáà ṣe kó la TV yẹn mọ́lẹ̀ jọ o má jẹ́ kó ń ṣe kó la TV mọ́lẹ̀ o jọ o. ìgbà tí ó ṣe pé ṣóyún wá jẹ́ ó máa múyàn kéèyàn kan ọ̀hún ṣe kí. bẹ́ẹ̀ ṣe ń ṣe promo oyún sí i ọ̀hún kọjá fíìmù dùmọ̀ta torí kò yé wa mọ́ báyìí sí. àyà tún rìn ẹ̀ mọ́tọ́ yìí wo doni ń jẹ́ lọ sùn sí ibi tí máa ń sùn. ó lọ sùn síbi kan ló máa ń ṣe é ná dúró jọ tó gbé dání. ṣé ìgbà tí mo dàlẹ́ ẹ lórí. o lè lọ jarun páàlì. o lè jarun páàlì ṣé mi ò lè ní. kí tó lọ dà sí gbogbo èèyàn lára. tó tún fẹ́ fèmí nìkan sórí bẹ́ẹ̀dì lẹ́nìí ni. ààrẹ mọ̀ ayé ra jọ gbé agolo tán ká lè bọ́ ọmọ sọ̀rọ̀. ìyàwó má pa mí o ìyàwó àsìkò. láìsí òun ẹ̀jẹ̀ láìsí kò gbọ́dọ̀ òun ẹ̀jẹ̀ wà òkè gan. kí ló dùn ìṣẹ́nu báyìí bẹ́ẹ̀ jẹ́. inú tó fẹ́ gbòtọ́ gbogbo nǹkan ló ṣe láìsí. bí ìyọjà ni mo fẹ́ sọ o bàtà kan ni o ráìsì wà lọ omi wo ata wà lọ́tọ̀ epo wà lọ́tọ̀ báyìí kò tí ì yé mi ojú nìkan kan wò bùjẹ́ ń bẹ̀ kó rí tó bá ní kò wọ́n ẹ jẹ rọ́lọ́ o taste eléyìí ìwọ náà o jẹ́nu ẹ̀ kí ni yẹn. tó padà fi yọ sí. mú padà dayọ̀ já ni ìwọ náà rí pé yọ̀ yẹn rí bákan àbí. ta ló wá fi yọ sí tó pọ̀ tó. ẹ̀yin náà lẹsẹ̀ máa torí nígbà tí mò ń wọlé lẹ́ ń ṣe lọ́wọ́ sùkùdẹ̀ sáà rẹ̀ lálejò ẹ̀dẹ̀ ló wà òkè lẹ́sọ. o a máa ń láti tọrọ yìí sọ dáadáa o ṣé bóyún ṣe ń ṣe èèyàn lélẹ́yìí ni. o tiẹ̀ nílò kó fẹ́ yàwó. láti gbà lóyún láti bẹ ọjọ́ mẹ́ta yìí bó o ṣe bẹ̀ bí kíyọ̀ já tàbí kíyọ̀ má tó bí kí atata jù tàbí kí nǹkan kan ṣe tàbí kó dá magí já ló máa sọ wàá dẹ̀ ní o mọ̀ nípa tó ń ṣe. oyún máa ń jẹ́ kí taste kí ní èèyàn kókó. ìyàwó má pa mí o ìyàwó àsìkò. àwọn obìnrin kan wà wọ́n máa ń fi oyún yẹn camouflage oyún yẹn ò tó nǹkan tí ó yẹ kó máa gbé gẹ̀gẹ̀ á wá máa fi yẹn yọ sí ọkọ lọ́rùn. ṣó easy ní oṣù mẹ́sàn-án ìyẹn tẹ̀ máa ń bá kanra dé nìkó tẹ̀ ń ṣe rọ́ ìgbà ilẹ̀ máa dé láti ibi iṣẹ́ ẹ̀ ní mo bóbìnrin yẹn ṣe ń fè ní bá mi ṣe gbá lọ bá mi ṣàwo ẹ̀yin náà ó tẹ̀ ẹ́ kẹ́hìn náà tẹ̀ máa render assistant díẹ̀díẹ̀. ọkọ tó complain torí pé ìyàwó ẹ̀ lóyún ipe ohun tutọ́ ìgbà mi ò lè sọ pé oúnjẹ tó ṣe ò tẹ́hun lọ́rùn torí pé ó ti lóyún ṣe rí ọ̀nà tí mo fẹ́ gbé ọ̀rọ̀ yẹn gbà ni pé orí yẹn ṣe oyún gan tún ní ó tún póríṣiríṣi ṣe ráwọ̀ ọmọ ọ̀sìn oyún àkọ́ tóbìnrin bá kọ́kọ́ ní fún wa oyún yẹn àjọ máa ń ní ni bẹ̀ẹ̀ tóyún bá ti dé lẹ́ẹ̀kejì báyà àjọ ni mọ́ torí pé kí ni a experience oyún rí tó bá ti ń yí obìnrin náà ti máa gbé wá báyìí pé wò ó nọsẹ̀ síbí ìdí ẹ̀ ló yọ síbí inú ọkùnrin náà máa dùn pé ọmọ mi ń yí ọmọ mi ń yí bọ̀ tẹ bá ṣàkíyèsí dáadáa oyún àkọ́kọ́ ò ń dìjà. tóbìnrin tó bá wà nínú oyún tó ń tutọ́ tó ń gbéketọ́ tó ń ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe mo feel pé at that time yẹn ló yẹ kí ọkọ ẹ̀ náà kó fún support because kò really ń ṣe póbìnrin yẹn náà ló ṣera ẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tóbìnrin bá ti wà nínú oyún bẹ́ẹ̀ yẹn body system ẹ̀ máa change a lot of things ló máa change about obìnrin yẹn so but èmi ò kọ ní support pé kóbìnrin máa wá kó máa fi ṣe bí ìdọ̀tí kó kàn máa gbé ike tó fi ń tutọ́ àbí kó máa gbé sí ibi tó ń jẹ́ wà no but ọkùnrin tó bá wá ń complain nígbà tó bá ń complain pé
bóbi bí ìyàwó òun ṣe ń tutọ́ yẹn òun ò láìkẹ́ òun ò lè jẹ oúnjẹ tó sè irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn in fact ó yẹ ká pé irú ẹ̀ ní ìka èèyàn. ẹni tí ò fẹ́ kàn ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá jàjà lóyún ó dàbí ká sọ pé ọ̀lẹ obìnrin kò ní nǹkan ṣe kò ní activity kan tó fẹ́ ṣe ọ̀lẹ ní all the time wọ́n dá lókòwò gan ó jókòó ó jẹṣẹ́ run. Are you getting my point? tó bá ti wá lóyún ẹni tí ò lè ṣiṣẹ́ ọ̀lẹ dànù ìyàwó tí ò ní tápẹ́ ò tó jápá ake lóní tó bá lóyún ẹ ti mọ̀ pọ́nrán dé nìyẹn lẹ́yìn kẹ́ lọ gbọ́ ọmọ ọ̀dọ̀ bíi 12 fún irú ìyàwó bẹ́ẹ̀ tó wá ń tutọ́ káàkiri tó ń tutọ́ káàkiri ó ní ìdí zip wá tó bá fẹ́ ọkọ gidi zip yẹn mí ni àwọn ìfọ́tí tó yí bóyá oyún tó níyẹn tó jẹ́ kó tún wá di bí ìdìdìrín sí yẹn ó lè jẹ́ ìfọ́tí yẹn lè jẹ́ ká rẹ̀ sharp. torí bá ti dé ó lè má lè dáná even àti dáná ẹlòmíì ó máa vomit that's why they prefer that okay because they have the right because let's put it outside for someone to carry the baby for 9 months I know it's not easy even the body even tell the body that okay what is happening today ó lè bóyá rice lẹ́sìn ó lè desire pé meat pie ló fẹ́ jẹ then we after 9/11 well you don't have the choice as husband because tọ́mọ ẹ bá dáyé it's both of you that owns your child. tí ẹ máa lóyún ìgbà yẹn kọ́ lèmi ti máa ń súnmọ́ ìgbà yẹn kọ́ ló máa need help mi so kò ṣẹlẹ̀ sẹ́mi rí. obìnrin mi wà oúnjẹ tí ò nídìí ni ọmọ wù jẹ ẹlòmíì wà ó lè jó oorun ní ọmọ sùn lásìkò tí ò yẹ ẹlòmíì wà ìtọ̀ ní ọmọ pọ̀n ohun tí mo wá fẹ́ sọ lérí eléyìí ni pé sùúrù tọ̀ lọ́jọ́ ni tí èèyàn bá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ dínú dọ́kàn gbogbo ohun tó bá wù kọ́ máa ṣe o ti mọ̀ párùn ti ènìyàn gbogbo ẹ̀ pátá àárín oṣù 9 náà ni. ọmọ mi ọkùnrin kan ó kọjá ń bí bóyá bíi last week nígbà tó máa kọjá ńṣe ló gbé pọ́ọ̀sì ìyàwó ẹ̀ ó gbé kọ́rùn báyìí mo wá ń sọ fáwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé ẹ wọ ọmọkùnrin tó gbé pọ́ọ̀sì sọ́rùn yìí o torí pé ìyàwó yìí ò tí ì máa tutọ́ ní o ẹ jẹ́ kó gbà nǹkan sí lára kó di pé ó ń tutọ́ nísìn the next máa sọ pé àbí nǹkan kọlù ẹni èmi ni kí n máa gbé pọ́ọ̀sì ẹ̀ kọ́rùn ó dẹ̀ ti gbà pé òun ti gbé pọ́ọ̀sì ẹ̀ kọ́rùn gbà kan rí kò dẹ̀ rántí gbà yẹn pé fẹ́ fọ́jú so ìyẹn mo sọ pé oyún póríṣiríṣi tó bá yẹ pé oyún àkọ́kọ́ bá ní ẹ̀ nírí kọ́kùnrin complain kódà ọmọ àkọ́kọ́ afẹ́káyé mọ̀ pé òun bímọ òun bá ti ń jáde báyìí òun ló máa gbọ́mọ dání ẹ jẹ́ kó dẹ̀ lẹ́ẹ̀kejì ìyàwó yìí máa ṣe bí ó ètì òun ni. ìyàwó má pa mí o ìyàwó àsìkò. ìyàwó Dèjì ní oyún mo lọ lé wọn mo jẹun kò dẹ̀ lọ́mọdé òun ló ṣe àwọn oyún nìyẹn. bóyá ọkọ ló bá ṣe mọ̀. àwọn oyún ni èmi àti Dèjì jọ délé ńjọ́ yẹn ni tó ṣe tán kíṣì tó sáàfù wa abẹ́yìn náà ti sáàfù wa ilé báyìí àwọn oyún nìyẹn oyún gan wù ẹ́ ní. olùdúpẹ́ tiẹ̀. pé nǹkan tó bá ti lóyún báyìí ọjọ́ tó bá ti lóyún tó bá sọ fún pókè o ti lóyún oṣù kan o madam ojú ẹ̀ ló ti máa lọ hospital. àwọn àlọ́ níbo bed rest àbí. bed rest ni na tó máa fi bímọ kò ní kó lọ hospital o ní pẹ́pẹ́ yàgò o irú yẹn. ṣé yẹn wàá pè mí ju pé kí n máa wálé bẹ́ẹ̀ tutọ́ ẹ lé wa kó lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lé wa kó lórí bẹ́ẹ̀ ẹ ní nǹkan tá a fi sùn pọ́nrùn aṣọ búráhùn ká sọ dànù ẹ lé wa sórí kíní. máa complain gbogbo obìnrin ló ń ṣe gbogbo obìnrin tó bá lóyún báyìí ló máa ń ṣe ṣé tèmi nìkan di olóyè àkọ́ni. èyí náà abẹ́gẹ́ mọ̀ sí gbogbo ọkùnrin gan complain àwọn agolo kinní kan sóúnjẹ ká má rí jẹ yẹn ó ti sú mi. ilé kò ṣe ṣe for better for worse ni wọ́n sọ ni. èmi ò rí for better for worse ká máa tutọ́ de oúnjẹ. àbẹ́mi nìkan mo rọ ilé ìsíbẹ̀ ni. èmi ò mọ kí ni ha. bẹ́ẹ̀ náà ní gbogbo last month báwo bí àwa lójú lọ àwa gbẹ̀gìrì oníṣẹ̀mọ onígbẹ̀gìrì àmọ́wọ́ fàdà káàkiri. mélòó kan rí sí bó ṣe máa ń wù mí jẹ ṣe máa ń bá mi ra wá ni. ọmọ pé oúnjẹ tí máa ń sọ fún mi kò ń wù mí jẹ èyí tí máa ń rán ta tí wọ́n bá mi ra wá ló máa ń wù mí jẹ. ìṣá complain náà ni gbogbo bíbí ṣáàdẹ̀ ti stop òun sìn. ìyẹn náà ti dàbọ̀ ìtọ́ stop gbọ́gbọ́lù tọ́ káàkiri ẹ̀sùn oúnjẹ àríjẹ kí wá gangan wá ní kinní tẹ bá ti lóyún sí ṣé ká lọ fẹ́yàwó mi kó máa tọ́jú wá ń ta. èwo ní kẹ́ lọ fẹ́yàwó mi èwo ní kẹ́ lọ fẹ́yàwó mi àti tí lóyún náà báyìí ń sìn ó ní fọwọ́ kànyàn. àwọn ìyá wa àgbà yẹn tó bá lóyún wọn máa ṣe gírí ni ṣé wọn á ṣe nǹkan ṣé ń ṣe. ọmọ ìyá ẹ̀ náà mọ̀ra ọmọ kọ́tà àwọn go through. àyìn náà ẹ̀tọ́ láti lámùmọ́ra ẹ̀tọ́ láti ní o gbogbo eléyìí ò yé mi ara o ṣé bóyún ṣe ń ṣe wọ́n rèé ìbéèrè mi nìyẹn ṣé bóyún ṣe ń ṣe gbogbo olóyún rèé. ìyàwó má pa mí o ìyàwó àsìkò. a gbọ́dọ̀ máa lámùmọ́ra tó róyún táwọn obìnrin yìí ní torí pàwọ̀ lóyún rí tọkùnrin bá fẹ́ mọ̀ bóyún ṣe rí
ẹni kó kọ́kọ́ jẹ ẹ̀bà láàárọ̀ tó bá jẹ ẹ̀bà láàárọ̀ kó má ti jẹ́ kó tó àsìkò tẹ́bi máa pa kó jẹ ráìsì lé tó bá jẹ ráìsì lé kó wá mú kọnkéré mi kó fi kàn kágo méjì tó lù ó máa ṣàlàyé bóyún ṣe rí fún ìyàwó ẹ̀ kílẹ̀ tó sú torí kò ní wálẹ̀ bọ̀rọ̀ torí ráìsì yẹn sáré digest kò dẹ̀ ní ráyè gbà torí kọnkéré wà nísàlẹ̀ kò ìyẹn ló máa fi mọ kí náà ń pè lóyún torí pé àlóyún rí àmọ́ bóyún ṣe rí àmọ́ kanra mọ́bìnrin orí oyún lobìnrin máa wà á dáná orí oyún lobìnrin máa wà á fọṣọ gbogbo nǹkan even obìnrin tí ìbáṣepá ṣe ju wọn bá pọ̀ jù ni àbá sọ pé àwọn gan ni àbá máa sọ pé àwọn gan ni wọ́n lọ́mọ torí wàhálà tóbìnrin ń ṣe lórí ọmọ mo gbé gbogbo gbòòsà fún gbogbo àwọn obìnrin tó ń wò mí lọ́wọ́ àti ìyá tó bí mi lọ́mọ torí pé kí ni oyún ò easy láti ní. gbọ́dọ̀ sú ọkùnrin nítorí pé condition tí obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ lóbìnrin máa ń wà ní condition tí wọ́n bá lóyún obìnrin mi ń bẹ níjọba ti lóyún báyìí bóyá ibà ni máa ṣe ni ibà wọn máa ṣe títí tí ìbímọ ni obìnrin mi ń bẹ bóyá oorun ni obìnrin ó sì ṣe àwọn condition ni máa dé bóbìnrin tó bá ti lóyún nítorí dáa jù fọkùnrin náà ni pé kó bíà fúngbà díẹ̀ tí ó fi bímọ yẹn. tó bá fẹ́ ọkọ ọ̀dẹ̀ lè fojú wò ó kó má sọ̀rọ̀ kì í ṣe gbogbo àwọn obìnrin náà ni wọ́n máa ń lazy o àwọn kan wà tó yẹ pé Ọlọ́run dá wọn kódà wọ́n sọ nínú oyún gan wọ́n á tún máa fọṣọ wọ́n máa ṣàwọn iṣẹ́ wọ́n máa ṣàwọn nǹkan oríṣiríṣi ṣùgbọ́n tó bá jẹ́ pé irú yẹn a lè pampa ẹ̀ tó bá ní ká má gbéhùn sí ká má ń wàhálà ní wàhálà ẹ̀ kódà kí irú yẹn sọ fún wa ká débi tí ilẹ̀ wà tí ilẹ̀ ga kọ́ gbélẹ̀ sí tó ní ká dúró wípé irú òórùn ilẹ̀ yẹn lòun fẹ́ a lè ṣí kinní fún kó máa fòórùn lẹ̀ sí mú jẹ́mọ̀ pé oríṣiríṣi kàrátà ẹlòmíì ló lóúnjẹ lékejì kan ó lè lóúnjẹ tí wọ́n fi àròsè lòun fẹ́ jẹ ẹmọ̀ ọ̀rọ̀ àwọn nǹkan báyẹn ṣùgbọ́n ìyẹn fóbìnrin tó da ṣùgbọ́n obìnrin kejì tí ò da ẹgbàá ní ojú ẹ̀. a gbọ́dọ̀ lò fẹ́ pẹ̀lú ẹni wọ́n sọ nípa kí bóyá tóbìnrin bá lóyún obìnrin mi ọmọ tutọ́ sá kọkùnrin máa complain a gbọ́dọ̀ complain jù n ta lè ṣe ni pé táwọn kò ń rí wa lára n ta lè kàn lè sọ fúnkùnrin ni pé kátà ti bá a sọ̀rọ̀ ayé báyìí mọ̀ wọ ìyàwó mi o tí n bá ń jẹun lọ́wọ́ bóyá ọ̀fẹ́ mọ̀ tutọ́ ni o kí yẹn bá a sọ̀rọ̀ náà tí ó gbà rọrùn léyìí tí ó jẹ́ pé kò ní mú un jẹ́ pé ó fi bínú so n tó dájú nìyẹn torí pé ìfẹ́ la gbọ́dọ̀ sí pẹ̀lú ara wa. òun ló fi obìnrin yẹn sí ipò tó wà yẹn kò dẹ̀ wù obìnrin yẹn náà pé kó máa ṣe gbogbo nǹkan tó ṣe but body system ẹ̀ ló sọ di bẹ́ẹ̀ so if at that time tí ọkùnrin bẹ́ẹ̀ yẹn bá ń complain tó ń kanra tó ń sọ pé òun ò lè jẹ oúnjẹ ìyàwó ẹ̀ I'm sorry o Yorùbá máa sọ ọ́ ní ebi ló máa ń pa mọ́nàmọ́ná irú ọkùnrin bẹ́ẹ̀ ebi ló máa ń pa dáadáa. mi lè tóbi bá ń tutọ́ kiri ilé àdìjọ gbélé torí mi láìkì itọ́ ẹni ní tutù pẹ̀ ẹgbẹ́ kan lé pẹ̀ gbogbo nooks and cranny ilé itọ́ everywhere itọ́ ó máa piss me off tó bá sọ oúnjẹ gan mo lè má jẹ because kó tó serve mi gan o ti fi tọ́ sẹ́gbẹ́ oúnjẹ mo lè má jẹ oúnjẹ yẹn but tó bá jẹ́ other symptoms pé bóyá ó ń sick mo lè máa assist ẹ̀ kí n máa ràn lọ́wọ́ pé stage tó wà yìí o ó need assistance but assistance tó yẹn bá ṣe ń develop assistance ẹ̀ definitely màmá tó dóbìnrin bàjẹ́ tí yẹn bá ti ń ṣe nǹkan fún wọn sọ wọn máa take it for granted ní pé ṣe bẹ́ẹ̀ tí ń bá wa ṣe so ó ní stage tó yẹn lè bá a dé but àwọn obìnrin mi dẹ̀rẹ̀ ó lè jẹ́ táyà tó fẹ́ bímọ wọ́n máa ní problem so irú stage yẹn náà kí ọkùnrin yẹn náà kó dúró tí kó má behave somehow kó má behave anyhow kó give any necessary support but àwọn symptoms kan wà tó jẹ́ pé irú tutọ́ yẹn somebody like me àlejò gbélé tó bá wà láti kíní kó lọ for that period kó lọ sí ilé wọn ó lè lọ ilé wọn torí because kí ìfọ̀ yẹn lè fi wà ní oko not because of any other thing because tí wọ́n ṣe ń tutọ́ yẹn hatred yẹn máa develop sí ni torí mi tẹ̀ láìkè rárá. lóríṣiríṣi làwọn obìnrin bẹ́ẹ̀ ṣe ń wò yẹn oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ sí kálukú ẹlòmíì ò lè jẹ́ irú oúnjẹ kan tí ò nẹ́sẹ̀sì ní òwú jẹ o gbọ́dọ̀ fi sùúrù wá fún un tó o bá sì nífẹ̀ẹ́ ìyàwó yẹn o tó o sì tún nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ tó o fẹ́ bí a ti mọ̀ pé kì í ṣe pé mọ̀ọ́mọ̀ ṣe nǹkan yẹn ipò tó wà ló fà tó fi ń ṣe gbogbo sùúrù yẹn náà kò sì kọjá àárín oṣù mẹ́sàn-án bó ti jẹ́ nìyẹn. tó bá ṣe pé ó ṣe rọrùn ni ẹbí àwọn ọmọ ọ̀sìn pé èwo nínú wọn ló bí ju mẹ́ta méjì lọ nínú wọn tọ́rọ́pọ̀lọpọ̀ wọn gan ò tiẹ̀ fẹ́ róyún mọ́ àwọn míì ò tiẹ̀ fẹ́ róyún wọn ò tiẹ̀ fẹ́ ní àdúgbò tiẹ̀ fẹ́ róyún torí ìdí eléyìí mo credit àwọn obìnrin láàrin yẹn ọkùnrin tí ò bá ní sùúrù ni kó lọ ní sùúrù. ìyàwó má pa mí o ìyàwó àsìkò.
ìyá ẹ ní òjẹ́ ń jókòó torí wọ́n ti fi tọ́ lé mi dání àdèmọ̀ ayé rà. ṣáà náà wọ́n jẹ́ pé àwọn ọkùnrin ẹ̀kọ́ ló máa báyà àwọn gbé ke tọ́ dání tí àwọn ọmọ máa tutọ́ sí àbí tí àwọn ọmọ máa tó máa gbé ke dání báyìí tí àwọn ọmọ máa bì sílẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ni tiẹ̀ báyìí ẹjọ́ kò sí kọ́ kékeré báyìí máa rojọ́ lé lórí ṣáà ni mi ò mọ orúkọ ọkọ tiẹ̀ kí a ó ti fò kúrò ní yàrá ṣé mi nìkan mo dá ṣe ṣé mi nìkan ló yẹ kí mi nìkan máa fi gbogbo eléyìí sí báyìí.